A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Ibi ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa náà ibẹ̀ la wà. Ẹ̀kọ́ tí ẹ kọ́ wa ní ìjókòó tó kọjá òun náà ni lórí ìjà tó ń lọ ní àgbáyé láàrin Amẹ́ríkà àti Iran. Striking yẹn kò tí ì wá dúró náà hatta al-an. Bẹ̀tí bí táwọn fẹ́ lọ ń bẹ̀ náà ni pé àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ń tálẹ̀ yìí, àwọn ọmọ òpó ń lò, àwọn arúgbó, àwọn obìnrin, ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ti ń lọ sí. Ọ̀nà wo ni Islam gbà wò? Ẹni ó jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí, ṣé ká tẹ̀ jẹ́lẹ̀ ṣókàn máa lọ bẹ́ẹ̀ ni? Kọ́nà kò járe pẹ́sà. Mo rò pé ní halkot a ṣe ní ìjẹjọ. Náà. Ibi tá a parí ẹ̀ sí ni pé Ọlọ́run ni walakum fil qisasi hayatun. Bẹ́ẹ̀ ni sà. ya ulil albab. Allahu akbar. Kẹ́gbẹ̀sán ó wà. Akramakumullah. Ibẹ̀ ni ìṣẹ̀mí yín wà. Àmọ́ tó bá lè mójú kúrò wa man ufiya. Ya ayyuhalladhina amanu kutiba alaykumul qisasu fil qatl. Àṣẹ lófin lé yín lórí ni. Fil qatl. Àṣẹ ẹ̀san. Àṣẹ lófin lé yín lórí. Kò ní ṣe advice. Rárá. Kutiba. Akramakumullah. Àṣẹ lófin lé yín lórí ni. Akramakumullah. Al-qisasu fil Ẹnìkan bá pẹ́ qatl. ẹnìkan ẹgbẹ̀san padà. Al-hurru bil-hurri. Ọmọlúàbí ló pa ẹ̀pù wá ọmọlúàbí ní kí àwọn náà ẹ̀pà wọn. Wal-abdu bil-abdi. Ẹrú ló bá pa ni ẹ wá ẹrú lọ́dọ̀ wọn ẹ̀pà wọn náà. Wal-untha Tó bil-untha. bá jẹ́ obìnrin ló pààyàn obìnrin ni wọ́n pa ẹ wá obìnrin lọ́dọ̀ wọn náà ẹ̀pà. Faman ufiya lahu min akhihi shay'un. Àmọ́ o ẹni tó bá ṣàmójú kúrò pé mùsùlùmí ni so irú kọtílá yìí tí ò ní síkì sọ́ọ̀sì ọ̀nà márùn-ún ni èèyàn fi ń pààyàn. Akramakumullah. Al-qatlu al-amad ẹni tó mọ̀ pààyàn wọ́n pa òun náà ni. Akramakumullah. Wal-qatlu shibhu al-amad ó jọ pípa ni kò pa Kò dàníyàn sí. kò dáníyàn sí ó ṣèèṣì. Akramakumullah. Al-qatlu bil-khata ó ṣèèṣì. Akramakumullah. Al-qatlu shibhu al-amad ó jọ wípé ó pa ni kò fẹ́ pa ó jọ wípé ó pa yẹn òun ni èèyàn dẹ pàkúté kalẹ̀ lóko ó dẹ kalẹ̀ fún ẹran Naam. lẹ́nìkan á ń bọ̀ gìjàgìjà òun kàn kó sínú kínní yẹn ni pàkúté bá mú ó bá pa. Wọ́n rí náà yìí sí. So àṣẹ ni máa wo pé náà yìí sí kò dàníyàn sí pé èèyàn yìí ló fẹ́ pa ẹran ló fẹ́ pa. Akramakumullah. So ìyẹn ní kejì. Al-qatlu bil-khata Akramakumullah. òun ló ṣe é ṣìpa mistakenly. Akramakumullah. Ẹ̀ṣẹ̀ ò kí ń pààyàn. Bẹ́ẹ̀ ni sà. ẹ̀ṣẹ̀ ò kí ń pààyàn. Akramakumullah. Ọ̀rọ̀ ṣẹ̀ríà là ń sọ yìí kò sí ká máa wípé àfi tó bá ṣe kí ni mo sọ kátà àbí. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. So ó dẹ́ takúté kalẹ̀ ó pààyàn kò dání yẹn ṣébùlù kátà nìyẹn àbí náà ṣébùlù ahmed ó wá gbáyàn lẹ́sẹ̀ gbàù ó kàn kú ni. Ṣẹ̀ríà ò sọ wípé ẹmu ẹ̀ pa Allahu akbar. torí ẹ̀ṣẹ̀ yẹn ò yí pààyàn. Bẹ́ẹ̀ ni sà. Àbíyàn nàmọ lọ́rẹ́ báyìí. Àbó nà lọ́rẹ́ Ó wá dákẹ́. ó wá dákẹ́ ó ṣe é ṣìkú ni. Akramakumullah. Lápèjúwe àwọn méjì kan jà ẹnìkan ó hit mọ́tò ẹnìkejì ló bá jáde you hit my car wọ́n bá bẹ̀rẹ̀ sí fà ó kàn dìjà ni ló gbé sókè báyìí pa wọ́n bá làmọ́lẹ̀ ìyẹn bá kú wọn ní mú kán sọ wípé ẹ lọ pa. Allahu akbar. irú yẹn wọn mọ̀nà ó fi yáláhu min akhihi shay'un fatiba'un bi ma'rufin Akramakumullah. aw ada'un bi ihsan. Dhalika takhfif. Èèyàn ṣe èsì bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ṣàmójúkúrò pé ok compensation nìyẹn Akramakumullah. yóò san compensation yẹn. Fattiba'un bil-ma'rufi wa ada'un ilayhi bi ihsan. Ittiba'un bi ma'rufin wá fi dáadáa tẹ̀lé nǹkan tó ṣe. Akramakumullah. Wa ada'un ilayhi bi ihsan. wá san dáadáa fún Dhalika takhfifun dáadáa min yẹn ó ní rabbikum. compensation yẹn. Akramakumullah. Dhalika takhfifun min rabbikum wa rahmatun. Takhfifun Ọlọ́run bá gbélé ìfúyẹ́ fún yín ni Wa rahmatun. ìkẹ́sì ni. Faman ihtada ba'da dhalika falahu 'adhabun alim. ẹni tó wá jájà bí láìpẹ́ rárá wọn nígbà fẹ́ ẹ pa ni lẹ́yìn gbogbo ilé ìwọ kọjá là ní. Akramakumullah. Falahu 'adhabun alim wa lakum fil qisasi hayatun ya ulil albab. Naam. La'allakum tattaqun. Márùn-ún ni pípa yẹn. Akramakumullah.
القتل العمد أنكم الله شبه العمد قتل بالخطأ قتل بال márùn-ún ni ṣá márùn-ún yẹn òun ni láwò kì í ṣe pé ó ti pààyàn ẹ̀yẹ lọ́pàá rùn rárá. القتل العمد القتل شبه العمد القتل الخطأ القتل ما جرى مجرى الخطأ والقتل بالتسبب sábàbí أنكم الله òun ni so márùn-ún yìí òun ni àwòye sí wọ́n bá gbé délé adájọ́ àtọmọrú ìdájọ́ tí ó wà lórí ẹ̀ so kì sọ́ọ̀sì ni àmìyàn gbébọn ó dojú ẹ̀ kọ èèyàn ọmọ fẹ́ ó dà níyàn sí ni ìbò yìí ṣe bisikíìtì bẹ́ẹ̀ ni so irú yẹn la máa pè ní pé ẹmu ẹ̀pa. أنكم الله odindi ọ̀rọ̀ ni eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ńláńlá ni níbi ọ̀rọ̀ tí ẹ ṣàlàyé fún wa tá a bá wòye sí àwọn ìlú yìí Amẹ́ríkà kọ́ńtínẹ́ǹtì ọ̀tọ̀ ni Iran kọ́ńtínẹ́ǹtì ọ̀tọ̀ ni Israel kọ́ńtínẹ́ǹtì ọ̀tọ̀ ni Israel Europe díẹ̀ ńlá fún máa gbọ́ Middle East ni Israel wà ibẹ̀ ni Iran wà East ni China Russia Japan Hind ibẹ̀ làwọn yẹn wà Europe ọ̀tọ̀ Europe ni England wà Europe ni Holland wà Europe ni Belgium wà Europe ni France wà Europe ni Germany wà Spain Turkey wọ́n máa pa European ò fẹ́ kàkúnra wọn European ò fẹ́ kàkúnra wọn but Europe ló wà Europe bẹ̀rẹ̀ láti Greece gbogbo bẹ́ẹ̀ Europe bẹ̀rẹ̀ láti bẹ̀ tó fi lọ so ìjà tó ń ṣẹlẹ̀ ìjà Amẹ́ríkà kọ́ àtojúbọ̀ ni ìjà Amẹ́ríkà kọ́ láti Amẹ́ríkà dé Middle East kí ló fẹ́ wọn mú létira wọn ọ̀nà jìn síra wọn so báwo ni wọ́n ṣe fẹ́ mú wípé Amẹ́ríkà pẹ̀lú Iran ń jà ọ̀nà wọn jìn àwọn náà gà pátápátá ni wọ́n náà gà ní ẹ̀ta tó ni àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn gẹ́gẹ́ bí Nàìjíríà tá a wà ń bí ní sòrò orí mo ìkan àwọn kìnnìkan kan fẹ́ sámi àwọn o Amẹ́ríkà pẹ̀lú Israel àtojúbọ̀ ni mo sọ ní jẹjọ ní pé Israel fẹ́ jà ibi tán pè ní Israel lénìí ó fẹ́ fẹ́ ilẹ̀ ó fẹ́ jẹ gàba láti Nile ní Masari ní Egypt ilal Furat títí dé odò Furat odò Furat yẹn nínú Iraq dẹ̀ ló wà so ìyẹn ó jẹ́ okoko kan nínú agenda nìyẹn báwo ni ó ṣe jà báwo ni ó ṣe gbalẹ̀ mo dẹ̀ tún sọmọ ní Israel yìí àwọn kan lé ní ló ń jẹ́ Israel but àwọn kan ní Israel Jew wọn ẹ máa mọ kíní yóò máa sáfi díẹ̀ yóò máa wá yóò máa wọnú ara wọn wọn Israel yẹn ọ̀tọ̀ ní Zionist ọ̀tọ̀ ní Jew àwọn Jew yìí àwọn ni Bani Israel lọ́rọ̀ ànábì Yakubu ní Israel ọmọ méjìlá ló bí ọmọ méjìlá yẹn àwọn ni wọ́n di ìdílé kọ̀ọ̀kan mú tó ń jẹ́ Bani Israel lọ́rọ̀ ànábì Yakubu òun ni Israel ànábì Yakubu tó jẹ́ Israeli òun ló bí ọmọ méjìlá tí wọ́n di ìdílé kọ̀ọ̀kan mú gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan yẹn àwọn ọmọ èyí ló ń jẹ́ Bani Israel
now àwọn ni Júù tán dẹ̀ jẹ́ yẹn ẹ̀sìn ìran ni. anakumullah ẹ̀sìn ìran ni. ìran ni that's why wọ́n pọ̀ tó bá ti kí ń ṣe ìran wọn èyí ṣe Júù. now ọba tí wá dé kí ni wọ́n ń pè mo sọ ní jẹjọ yẹn náà pé èdè wọn èdè ìran kan náà ni wọn ìyẹn ní pé pẹ̀lú Lárúbáwá èdè wọn papọ̀ ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nú ẹ̀. ẹ bá mú salam ẹ̀mẹ́ pé láàmù yẹn òun tó ní alif alif yẹn irú alif tó bá ń bẹ̀ o ni wọ́n pè sọ́ọ́ fi jẹ́ pé shalom salam sin yẹn shin ni wọ́n fi pè. so àwọn differences kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ nìyẹn níbi èdè wọn. Al-Galil so ó ṣe rí nìyẹn mo fi sọ pé Ànábì Yakubu kọ́ ló ní ilẹ̀ pé Ànábì Yakubu ló ní kíní kan Ànábì Yakubu kọ́ kódà Ànábì Ibrahim kọ́ Ànábì Ibrahim àti Iraq ló ti wá ìlú ẹ̀ tí wọ́n ń pè ní Kúr nínú ilẹ̀ Iraq yẹn ibẹ̀ ló ti wá so ó rìn tó fi dé Mọ́sárì ni gbogbo bí tó rìn ṣé òun ló ní lẹ́bẹ̀ òun kọ́ ló ní lẹ́bẹ̀ ó rìn ń bẹ̀ ó rí kọjá ní tó fi dé Egypt tó fi rí kọjá tó fi dé ibi tá ń pè ní ilẹ̀ Israeli lénìí mo rẹ̀ sọ èyí tí ó fi júwe ipò nǹkan ló nílẹ̀ ìgbà tí Sára kú ìyàwó Ànábì Ibrahim ó ra ilẹ̀ tí wọ́n sin sí ni tó bá yẹ pé òun ló nílẹ̀ ṣé ó ra lẹ̀ oníra yóò kàn búbi kan bẹ̀ ní. bẹ́ẹ̀ ni so gbogbo àwọn dàláìlì tó tọ́ka pé òun kọ́ ló nílẹ̀ ẹ̀yin wá fẹ́ máa kílèmù yìí pé gbogbo ibi tó gbà kọjá yẹn òun ló nílẹ̀ òun kọ́ ló nílẹ̀ so ìyẹn ó ti dúró bẹ́ẹ̀ náà èwo ni mo tún àti àwọn Zionist Zionist ọ̀tọ̀ ni wọ́n ọlọ́dẹ sọ wípé wọ́n ìyà ó jẹ wọn o ẹ̀ẹ̀mejì Al-Qur'ani ti sọ máa wo Suratul Isra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين. a ti sọ àwọn Bani Israeli wọ́n balẹ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì. ولتعلن علوا كبيرا. ẹ bá balẹ̀ jẹ́ ẹ ga lóòótọ́ uluwan kabira ní gíga tààrà. فإذا جاء وعد أولاهما. tí àdéhùn àkọ́kọ́ bá dé. بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا. a gbé àwọn kan dìde àwọn ẹrú wa náà ni. أُولِي بَأْسٍ شَدِيدٍ. tí wọ́n ní agbára. فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ. wọ́n máa wọlé tọ̀ yín mú yín báyìí. فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ. وَكَانَ وَعْدًا مَفْعُولًا. àdéhùn ni. ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ. tí yẹn bá lọ á wà dá padà á tún á gbé agbára wá fún yín. وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ. ẹ lówó rẹpẹtẹ ẹ bímọ. وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا. ẹ pọ̀. إِنْ أَحْسَنْتُمْ. látọ̀ bá ṣe lé fún yín ẹ bá mọ̀ lóore ẹ bá ṣe أَحْسَنْتُمْ oore ẹ ṣe لأنفسكم. fúnra yín. وإن أسأتم فلها. ẹ bá wùwà tí ò da ẹ̀mí ara yín náà lè ṣe fún. فإذا جاء وعد الآخرة. nígbà yẹn àdéhùn ìgbẹ̀yìn wà dé. ليسوء وجوهكم. á fojú yín gbolẹ̀. وليدخلوا المسجد كما دخلوه أول مرة. ẹ wọnú mọ́ṣáláṣí yẹn inú Kudus gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ̀ lálàkọ́kọ́. وليتبروا ما علوا تتبيرا. الله أكبر. àdéhùn yẹn ti wà nílẹ̀ àdéhùn yẹn tó wà nílẹ̀ àdéhùn yẹn ló dé yìí. وعد الآخرة. torí ìta kọ́kọ́ wàádù ọláhùnmẹ̀ بَعَثْنَا عَلَيْكُمْ ìbádàn عِبَادًا lánàá لَنَا. àwọn ẹnìkan lágbé dìde
tí wọ́n dojú ibo lẹ̀ wọ́n fojú ibo Uli lẹ̀ basin shadidin. wọ́n lágbára dáadáa Fajasu khilal ad-diyar. wọ́n mú wọlé mú àwọn ọmọ yín báyìí wọ́n mú wọn jáde báyìí ṣé jù lélẹ́yìí ẹ̀wẹ́ ẹ̀ mú ẹ̀ pa. Wa kana wa'dan maf'ula. ọ̀rọ̀ náà lẹ́ fi ń pera yín pé kíní kan holocaust ní tó ṣẹlẹ̀ fún yín nínú holocaust yẹn kékeré kọ́. níjọ́wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.